ọmọ Yorùbá a kú oríire. Ṣé mi sọ fún yín? Mo sọ fún yín. Mo ní àjò tá à ń rìn Ọlọ́run ló rìn. It's either you join us or you firm. Ọmọ Yorùbá nǹkan kan ti ṣẹlẹ̀ o. Ìròyìn kan kàn mí lára nísìnyí. Nǹkan bí mẹ́ta ni mo gbé wá fẹ̀yìn ọmọ Yorùbá. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò dẹ̀ sí tí ó ní tí ẹ̀mí Ọlọ́run fún lórí ẹ̀. Mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé. Ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo tó yẹ kó dé. Ẹ bá wa pín fídíò yìí, ẹ bá wa gbé ìrìn àjò. Ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ máa jó, kẹ́ máa yọ̀, kẹ́ máa dunnú, kẹ́ dẹ̀ máa di ẹrù yín lẹ̀, nítorí pé iṣẹ́ táwọn bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen, ǹjẹ́ gbọ́ nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ sí? Wọ́n ní àwọn àjọ àgbáyé wọ́n ti ń retí lẹ́tà wa, kẹ́ lè mọ bí àwọn bàbá yẹn ṣe ń ṣiṣẹ́ tó. Ṣé àsọ fún yín? Mo ní àwọn bàbá tá à ń tẹ̀lé yìí, àwọn ló máa kó wa délẹ̀ lérí. Ẹ gbọ́, ṣe rí pé ó dá kéèyàn jẹ́ man of his word, ó dá kéèyàn wà kó láyọ̀ ọkàn, kó nítẹ̀lọ́rùn. Ọlọ́run ṣe mo dúpẹ́ o tí mi ì sí nínú àwọn tó tàpá sọ̀rọ̀ bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè àti ọmọ wọn bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabaroyin ká ní àárín ẹmú ẹkì ẹran bí ẹ̀kọ́. Ọmọ Yorùbá ṣe rí pé apẹ́jẹ kì í jẹ́ bàjẹ́. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo èyí tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí, kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo wípé òmìnira la fẹ́. Ó níbi tí fídíò yìí lọ o, ó níbi tí gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín, mo ní anything tẹ́ bá ti gbọ́ lẹ́nu Mass B ẹ gbìyànjú, tẹ́ bá tiẹ̀ lè gba gbogbo ẹ̀ gbọ́, ẹ gbìyànjú kẹ́ máa gba 99.9 gbọ́, torí àwa ò ní mú ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ̀ wá báyìí. Information yẹn kàn mí lára. Ṣé wá rí pé ọ̀rọ̀ wa tó ọpẹ́? Ṣé rí pé ó jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè. Ó jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yẹn, ká máa dúpẹ́ lọ́wọ́ Láyọ̀mí Kóìkì àti gbogbo àwa mídíà tá dúró tán, tí ò ṣe mídíà tó látọ̀ o, tó dúró tán yányán. Ọmọ Yorùbá bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ń gbàdúrà wa. Ẹ ṣeun o bàbá, ẹ ṣe o Ọlọ́run, kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa. Ẹgbẹ̀rún owó kò tó fún ìyìn ẹ ṣe o bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa olóyè Sunday bàbá wa professor Banji Akíntóyè, nítorí pé wọ́n ti ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Ẹ̀rí pé bàbá wa sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, kó má dàbí pé ẹ máa bí kíníkan. Bàbá wa ní kò í ṣe UK nìkan la máa mú petition lọ. Bàbá wa ní kódà kọ́ máa retí wá United Nations. God so good. Information kan tún kọ́ mi lára sí pé wọ́n retí lẹ́tà wa, tó túmọ̀ sí wípé ó máa so èso rere along the line. Àwọn Amẹ́ríkà wọ́n tún fi ọmọ Yorùbá kan ṣe mayor. Ṣe ni pé Ọlọ́run ti ń jẹ́ wa agbára ẹ̀bọ̀. Amẹ́ríkà wọ́n fi ọmọ Yorùbá kan fi jẹ mayor báyìí. Kódà United Kingdom náà kọ́, àwa mọ̀ pé UK mọ̀ pa máa lọ. Gbogbo kọ́tẹ́rí tí wọ́n ń ṣe yẹn is just being political. Gbogbo ayé ló mọ̀ pé Yorùbá máa kúrò lára Nàìjíríà láìpẹ́ yìí, tí ó rújú. Òmìnira tá máa gbà yányán, tí ó ní kù síbì kankan.
tí ò ní jẹ́ òmìnira ká máa gbà tó máa fọwọ́ tún fún wa ká máa gbà tó máa fọ owó sì gbà lọ́wọ́ wa. Rárá, òmìnira tó máa bá wa kalẹ̀ Ọlọ́run ti ń lànà ẹ̀ láti ọwọ́ túrú bàbá wa Professor Banji Akíntóyè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún bàbá yẹn. Kò wá tó síbẹ̀ o, kò ń ṣe ọ̀rọ̀ yẹn nìkan o, nǹkan mẹ́ta ẹyọ kan nìyẹn kò jẹ́ níbẹ̀. Kábíyèsí Elédùmarè, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn actors and àwọn actor and actresses torí wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní support Chief Sunday Igboho báyìí. Wọ́n ti support ariwo tí Chief Sunday Igboho pa. Kódà mo máa play fídíò gbajúmọ̀ òṣèré tíátà tó sọ òtítọ́ ọ̀rọ̀ tó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kò sí kankan nínú Nàìjíríà mọ́. Ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kò sí kankan tó ń jẹ́ Naija. Ó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹni tó bá sì nígbàgbọ́ ní Nàìjíríà ó tọra ẹni. Inú mi dẹ̀ dùn. Kódà bàbá yẹn sọ débi pé wọ́n náwọn campaign fún wọn lálákọ̀ọ́kọ́, wọ́n tún padà wá bá wọn sí báwọn ní láíláyé àwọn ò lè máa support irọ́. Actor mélòó ló lè sọrú ẹ̀ nílẹ̀ Yorùbá? Ọlọ́run má jẹ́ kó da fún bàbá yìí o. Ẹnìkan ló interview wọn, ẹni wá béèrè pé kí ló dé tẹ̀ ń kó ẹrù yín sá lọ, kí ló dé tẹ̀ fìyàwó àtọmọ yín fi ránṣẹ́ sí ìlú òyìnbó, ṣé kò ṣe pé fẹ́ relocate? Máa ẹ pòwe kan, ìyẹn bàbá wa Òkúnnù tí wọ́n ṣe tíátà. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn ẹ̀rù Ọlọ́run bà mí. Òkúnnù ní ó sàn kéèyàn máa ṣe ẹrú nílẹ̀ òkèèrè ju kéèyàn máa ráre ní ilé ẹ̀ lọ. Nígbà tí mo gbọ́rọ̀ yìí ó lọ fáà gan. Ẹ jẹ́ kí sáré pìlẹ̀ ẹ̀ fún yín kó má dàbí pé màá bí ẹnìkan ló interview ẹ̀ o, ó nìkan tóun àtẹnìyẹn sọ débẹ̀. Fún èmi o, ìròyìn ayọ̀ ló jẹ́. Ìròyìn ayọ̀ ni, kò wá tó síbẹ̀ o. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn baálẹ̀ Yorùbá wọ́n ti ń go from one meeting to another. Information kàn mí lára wípé àwọn ọba kan nílẹ̀ Yorùbá wọ́n ń kórí papọ̀, wọ́n ń ṣe meeting lórí bó ṣe máa bẹ bàbá wa Professor Banji Akíntóyè, Chief Sunday Igboho pé kó drop Yorùbá nation tí wọ́n ń ṣe, nítorí pé wọ́n ti rí ìgbésẹ̀ tí ìlú Amẹ́ríkà gbé, wọ́n dẹ̀ ti rí ìgbésẹ̀ tí àjọ àgbáyé gbé. Ìgbésẹ̀ táwọn méjèèjì yìí gbé, mo fura sí tóun ni ò jẹ́ káwọn bá any choice, káwọn bá fi lọ tí wọ́n fẹ́, bóyá wọ́n ti ṣe meeting yẹn ni o, bóyá wọ́n ti ṣe ni o. Ẹni tó fìdí mí ní wọ́n ń ṣe meeting lórí bó ṣe máa bẹ àwọn àgbààgbà wa tó máa drop nǹkan tó gbé dání. Ṣé àsọ fún yín? Àwa sọ fún yín pé tó bá yá àwọn Ọlọ́run máa bẹ̀ wá. Eléyìí ò sọ̀rọ̀ pé bóyá wọ́n ń boost, wọ́n ti gbá, wọ́n ṣàwo. No, reality ni. Ọmọ tí wọ́n bí lẹ́nìí tó bá gbọ́ nǹkan tó ń lọ ní Nàìjíríà, òun gbọ́ jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ wá Nàìjíríà. Kódà ẹni yẹn ti sọ débi pé ó ní àwa tí yà ń jẹ, àwa la jẹ́ àlejò ní Nàìjíríà, pé àwọn tó ń gbádùn yẹn àwọn lọmọ onílé. Bàbá yìí sọ̀rọ̀ gan, ilẹ̀kùn ó kún pátápátá. Mo rò pé mo fi Ọlọ́run búra fún yín, ọkọ̀ mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún bàbá Òkúnnù. Gbogbo ilẹ̀ ẹni tó ń jẹ́ Òkúnnù àwọn ló sọ̀rọ̀ yẹn. Òṣèré tàgé ni wọ́n ti kó àtìyàwó àtọmọ, wọ́n ti kó gba ọmọ wọn sálọ lóyìnbó. Ẹ̀yin náà wò ó, ìwà ayé wo leléyìí? Ká filé sílẹ̀ ká máa sá lọ sí ìlú òyìnbó nítorí pé àfẹ́ kú, nítorí pé àfẹ́ jẹ́ káìsàn pa wá, torí pé àfẹ́ jẹ́ kí wọ́n jí wa gbé, torí pé àfẹ́ jẹ́ kó fi tipátipá bá wa sùn. Ẹ wo terrorist group tí wọ́n lọ create yìí. Information kàn mí lára pé torí àwa Yorùbá nation ni pé lára àwọn agenda wọn, torí àwa Yorùbá nation ni wọ́n ṣe dá yẹn lẹ̀
láti wá máa dí pẹ̀lú wa ní south. Tó bá di pé bóyá fẹ́ rọ́ jáde àbí nǹkan kan, wọ́n á kọ́ ní kí wọ́n lọ máa kíìsì wa ni, kí má fi gbẹnu sọ̀rọ̀. À ń sọ fún àwọn bàbá wa wípé àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ wa. Àfojúbà yín sọ ọ̀bà Tinubu, àfimúbà yín sọ, àfetíbà yín sọ, àfiẹnubà yín sọ, àfojúbà yín, kódà àfi gbogbo ara wa, àfi gbogbo ayé wa fi bá yín sọ, still yet ẹ ò gbọ́. Kò dẹ̀ nínú àwa ọmọ ọkọ Yorùbá kẹ́ ṣe the same mistake táwọn tó ṣíwájú ti ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section ní sí wípé òmìnira la fẹ́, a ò fẹ́ kankan. Àgbà tó bá dẹ̀ máa bẹ̀ wá, ẹ̀bẹ̀ kọ́ tẹ̀lé bẹ̀ ká máa gbà wọlé. Òun ní pé kẹ́ bẹ̀ wá pé ká má bínú pé ẹ tètè darapọ̀ mọ́ wa. Ẹ̀bẹ̀ tó bá ti yàtọ̀ sí yẹn, ẹ gbàgbé ẹ̀, kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹja ni kò ń ṣakàn. Ẹ gbọ́, ẹja ni kò kì í ṣe akàn. Ẹ sọ fún àwọn tó fẹ́ ní kẹ́ wá bẹ̀ wá, káwọn fún ara wọn jáde tán. Àìtódò tọ́sí ni kọ̀ọ̀kọ̀ díjú àkèrè díjú. Ó dẹ̀ máa rùn mí kọ́rọ̀ yìí jẹ́rọ́, torí pé èmi ní 85 to 90% wípé òótọ́ lọ́rọ̀ yìí, torí pé body language ẹ̀yàn bá wa gan, it has said it all. Ó ti jẹ́ ká mọ̀ pé lóòótọ́ tí ẹ fẹ́ Yorùbá nation yẹn nítorí èèyàn kan ṣoṣo, torí ambition èèyàn kan ṣoṣo. Ẹ̀yin bàbá wa, ẹ wá kẹ́yìn sáwàtàjọ́ ọmọ yín débi pé ẹ tún lọ sẹ́yìn amalgamation. Ìyẹn ò kàn wá o, ṣèbẹ́ ti fẹ́ ti ń gbọ́ nísì pé àwọn àjọ àgbáyé wọ́n ti fún wa ní oore ọ̀fẹ́ láti wá sọ ẹ̀dùn ọkàn wa. Wọ́n ti fún wa láyè láti wá sọ ohun tá a fẹ́ fún wọn. Nísìnyí báyìí, ọwọ́ èmi àti irinṣẹ́ ìjọwà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo wípé kò sí nǹkan tá a fẹ́ tó kọjá òmìnira. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò sí nǹkan tá a fẹ́ tó kọjá òmìnira, torí pé òmìnira nìkan ló lè mú wa wà lómìnira. Lẹ́yìn òmìnira, kò sí nǹkan kan tó tún lè jẹ́ ká wà lómìnira tá lè fi dá dúró lórí ẹsẹ̀ wa. Ẹ̀yin náà ẹ wò, nítorí pé ẹ fẹ́ jẹ́ ká drop Yorùbá nation, torí pé àwọn Fúlàní olórí burúkú yìí tó ń dá àwọn bàbá wa káàkiri, tó ń lò wọ́n against wa, allegedly according to nǹkan tá gbọ́ pé gbogbo meeting kọ̀ọ̀kan táwọn bàbá wa lọ káàkiri, wọ́n ní àwọn Fúlàní ló wà nídìí ẹ̀. Àwọn ló wà nídìí ẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, mo sọ ní last week, mo ní àwọn Fúlàní yìí, àwọn tó jẹ́ àgbààgbà, àwọn ṣàǹkó nínú wọn, àwọn àgbà fìrìyọ̀yọ̀, àwọn Fúlàní àwọn fútajà náà wọn tó lẹ́nu gan, tó mọ̀yàn, wọ́n kóra wọn jọ as committee, wọ́n kóra wọn lọ sí United Nations. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run Elédùmarè tí ó fi àwa ọmọ Yorùbá sílẹ̀, tí ó dẹ̀ ní fi wá sílẹ̀ láíláí, ó jà fún wa délẹ̀ débi pé wọ́n lé wọn dànù bí ajá. Gbogbo ilẹ̀ gbọ́ngbà tá a sọ. Nísìnyí báyìí, wọ́n tún ti wá fẹ́ gbé àwọn bàbá wa sí wa, kọ́ wá máa bẹ̀ wá láti dákẹ́, láti drop Yorùbá nation. Ọmọ Yorùbá, kí lẹ rí sọ̀rọ̀ tí mo sọ yìí? Ṣé ẹ̀yin faramọ́ pé ká drop Yorùbá nation àbí ká continue? Ẹ bá mi kọ sí comment section. Bó tiẹ̀ jẹ́ pé ohun tó bá ń kó jẹ́ opinion everybody, no going back ni. Ẹ gbọ́, no going back. Èbí ni Nàìjíríà jẹ́ fún wa. Ṣé àsọ fẹ́yìn èèyàn wa? Àwa sọ fún yín wípé kò kìí ṣe president ni problem tí yóò bá ní. Kí bàbá Tinubu tó débẹ̀, Ọlọ́run ṣe kí wọ́n tiẹ̀ tó lálàá páwọn fẹ́ sọ̀rọ̀, páwọn fẹ́ jẹ president, làwa ti ń pariwo fómìnira, torí pé ìnira ìpọ̀. Ẹ wo àwọn new afẹ̀míṣòfò tí wọ́n dá sílẹ̀ yìí, ẹ wo bó ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kódà
ẹranko gbọ́ èèyàn gbọ́dọ̀ pa tí ò bá ń ṣèyàn nìyàn ní ẹ̀dì ẹlẹ́dìyẹ òòkọ̀ lè mú kó pa tí ò bá ń ṣèwọ̀ lóní tó bá pa láì jẹ́ tiẹ̀ wàá kábùkù tí ò bá ṣọ́ra gan wọ́n tún lè wọ ẹlẹ́wọ̀n pé ó jalè ká má wàá sọ pé odindi èèyàn. Ìjọba Nàìjíríà wọ́n wá káwọ́ gbéra wọn ò lè sọ̀rọ̀ nítorí politics. Ẹ̀yin bàbá wa afẹ́jẹ́kẹ́ mọ̀ wípé tí yóò bá tí ìjẹ ni ìyà ń panu lọ́wọ́ ni o ṣùgbọ́n ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí wọ́n fẹ́ máa ṣe fẹ́yìn ọba sí wọ́n ní wọ́n fẹ́ máa pa àwọn ọba àwọn Fúlàní fẹ́ máa pa àwọn ọba wa ká ń fẹ́ jà fún yín nísìn UK tẹ́ ń wò yẹn mo fẹ́ lè sọ pé wọ́n ti mọ ibi táwọn ọ̀rọ̀ yìí máa parí sí torí pé diplomatic letter tí bàbá wa Professor Banji Akintoye tí wọ́n fi ránṣẹ́ sí UK it has said it all. Àwa dẹ̀ mọ̀ pé America ti máa get signal, UN á ti get signal, a lot of international communities wọ́n á ti get signal from that letter. Àdẹ̀gbọ́ tí bàbá wa sọ wọ́n ní àwọn wá behind wa digbidigbi wọ́n ní no going back ni kódà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé a máa gba òmìnira yẹn gbogbo bẹ́ẹ̀ tí ń jẹ́ tọ́lọ́ a máa gbà á torí pé a lè lajúlẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní pa wá. Ẹ má gbàgbé ohun tí wọ́n fẹ́ ṣe yìí òun ni wọ́n ṣe fún Jonathan tó fi fa ìjọba Jonathan ya. Yes, torí pé wọn ò nífẹ̀ẹ́ Yorùbá wọ́n dẹ̀ mọ bó ṣe máa ń bàjọba jẹ́ gan òun làwọn ṣe ń sọ wípé ẹ má jẹ́ kí láìfù wa dìtàmì ẹ má jẹ́ káwọn Fúlàní kọ́ máa dìtàmì nǹkan tí láìfù wa bá máa jẹ́ la ṣe ní kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ làwọn fi ń tẹnumọ́ pé a ò fẹ́ amalgamation sọnù ẹ lọ fọkàn yín balẹ̀ kẹyìn èèyàn wa ẹ wà ní gbáradì torí a máa tó jáde nísìn tá máa ṣe rally as usual kò dẹ̀ sẹ́ni tó máa stop wa because it is our right ẹ̀tọ́ wa ni alẹ́ tọ́ láti béèrè fómìnira and at the same time we are entitled to our opinion. Ẹnì kọ́kọ́ ló máa sọ fún wa pé ja ló wà ní sandin another 50 years tẹ́ ń sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pilẹ̀ kínní ìtẹ́jẹ́ bàbá wa èwo ní 50 years yẹn ló lè pè bá nínú gbogbo yín kò sí torí tó kéré jù náà yìí bàbá yìí ní 80 75 76 77 80 plus 90 gan wà nìyí. Ẹ fẹ́ fi àwa ọmọ Yorùbá sínú oko ẹrú ayérayé kò ní lè work we are sorry. Tó bá jẹ́ amalgamation tẹ́ lọ ṣe yẹn ẹ ṣe fúnra yín àtàwọn fámìlì yìí ni àwa ọmọ Yorùbá ò rán yín níṣẹ́ pàápàá jùlọ àwa ọ̀dọ́ àwa la nílùú àwa ọ̀dọ́ la nílùú káwọn bàbá wa olóyè Sunday Igboho tó bá dé pàṣẹ èmi gan gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ ni gbogbo àwa ọmọ Yorùbá la máa dà síta ká máa béèrè fẹ́ ẹ̀tọ́ wa peacefully as usual. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn wèrè tí wọ́n ṣẹ̀kọ́jọ ìlú wa ní kó bẹ̀rẹ̀ sí nípa wá kọ́ múra sí ọba tó jẹ tìlú tòrò ayé ò ní gbàgbé ẹ̀ ọba tó dẹ̀ jẹ tìlú náà tún tòrò ayé ò ní gbàgbé òun náà. Nígbà míì tọ́lọ́run bá ń ṣèkà tọ́lọ́run bá ń ṣe ibi jàre sọ́ọ̀rì àsọpọ́lọ́run ń ṣèkà ẹ mọyì àwọn olórí wa tó jẹ́ wípé díẹ̀ ló kù kọ̀ pa wọ́n tọ́lọ́run dẹ̀ tún jẹ́ kó tún ráàánú gbà at the end of the day wọ́n wá di monster sọ́run àwa ọmọ Yorùbá. Ẹ mọyì àwọn èèyàn tí yóò bá ti dìde fún ká jà fún kọ́ lè débi tí wọ́n délé nìyí tó jẹ́ pé at the end of the day àwa Ọlọ́run máa fi ìyà yẹn jẹ. Ẹ wo bàbá Ọbásanjọ́ àánú ni bàbá yẹn rí gbà àìmọye àwọn tí tó ṣẹlẹ̀ sí wọn yẹn àìmọye àwọn tó yẹ pé tó bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sí wọn táwọn Fúlàní àrẹ nìkan lọ pa wọn dànù
Ọlọ́run tún fún wọn ní second chance. Bàbá ò tún fi ti Yorùbá ṣe. Ṣé wípé tọ́lọ́run bá ń ṣoore nígbà míì àárò pé bí lọ́lọ́run ṣe. Bàbá Tinubu, mo fẹ́ kẹ́ rántí àtẹ̀yìnwá. A fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ Yorùbá ní yín o. Ọmọ Yorùbá òun ní yín. Ẹ̀bẹ̀ kì í ṣe ọmọ àlè. Àwa nígbàgbọ́ pé ọmọ ọkọ ní yín ilẹ̀ Yorùbá. Bàbá Tinubu, ṣé ohun táwọn Fúlàní ṣe fún wa yìí ṣó ń tẹ́ yín lọ́rùn ni? A mọ̀ pé ẹ ní capacity as the president of the Federal Republic of Nigeria. As far as I'm concerned, Nigerian government wọ́n ní agbára láti mú any terrorist ṣíkún. Wọ́n ní agbára. Kí làwọn òrìrẹ́ kó dání èké ó tán? Àtàwọn machine gun so what? Mọye fighter jet tí Nigerian army ní ni Tucano. Mọye Tucano tí wọ́n ní ni. Mọye drone tó ń gbé àdólóró tó bá fẹ́ lọ jù síbi kan tí wọ́n ní ni. Wá dúró iṣẹ́ tí Nigerian army ní. Ohun tó yà mí lẹ́nu, àsìkò election nìkan ló máa ń lò. Àsìkò election nìkan ló máa ń lò. Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dẹ̀ dákẹ́, ẹ ò sọ kankan. Níbo là ń bálé ayé lọ? Àwa gbọ́ allegedly pé wọ́n náà àwọn kan bá pé àwọn kan bá yín sọ̀rọ̀. Ẹ fẹ́ ṣe meeting lórí bẹ́ẹ̀ ṣe máa wá bí ẹ ṣe máa bẹ gbogbo wa tá à ń ṣe Yorùbá nation ká lè drop ẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ o. Bàbá Tinubu ti fẹ́ lò 2 years. Ká tiẹ̀ wá sọ pé Nàìjíríà ò tí pín. Pé kò tí pín. Pátápátá ẹ̀ wọ́n á lọ ọdún 6 sígbà tá a wà yìí sí. Ẹ wá yọ ọdún 6 kúrò ní 50 years. 44 years. Kọ́mọ Yorùbá tún fi 44 years jẹyà. Àwa dẹ̀ mọ̀ pé before that 44 years káàbà tètè gba òmìnira, gbogbo pálásì àwọn ọba Yorùbá Fúlàní ló máa wà ń bẹ̀. Tí wọ́n dẹ̀ bí aláìyá anybody dá kó gbé. Kí lẹ ti rí wọn sí? Gbogbo post àwọn baálé àdúgbò àwọn Fúlàní ló máa wà ń bẹ̀. Ó possible. Kí ni ò possible? Tá bá gọra wa nílẹ̀ Yorùbá, ó possible kí gbogbo ọmọ Yorùbá di ẹrú táyà tó parẹ́. Ó possible dáadáa. Àwọn Haúsá tó jẹ́ pé wọ́n ní jàgídíjàgan jù wá lọ. Nígbà táwọn Fúlàní máa wọlé sí wọn lára ńkọ́, wọ́n gbé ẹ̀sìn lọ bá wọn. Àwọn Fúlàní tẹ̀dẹ̀ ń wó ìdí àná Muslims. Worst ju kèfèrí lọ. Ẹni tó máa mú ọmọlàkejì ẹ̀ tó máa yọ ọ̀bẹ tó dẹ̀ máa dú ọrùn ẹ̀ tó máa gejá, àwa máa pariwo Allahu Akbar. Ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀dà ọ̀rọ̀ yín o. Tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ń rán yín pé kẹ́ wá bẹ̀ wá ká drop Yorùbá nation, ẹ má wulẹ̀ jíṣẹ́ o. Torí pé decline on arrival ni. Decline on arrival òun ni. Èmi máa sọ fún yín pé àwọn àjọ tí tá bá ní kẹ́ máa tag àwọn àjọ àgbáyé, kẹ́ máa comment. Kò ń ṣe pé àkọ́ní kẹ́ máa ṣe pé kí ṣó wá lè rìn gan. Rárá. Ṣé mọ̀ pé the more ti fídíò yìí bó bá ṣe trend, the more information yẹn ṣe máa circulate. Wọ́n wá ní káwọn fi ṣe ń pé ọmọ náà là ń rán síná. Ń tó fi ṣe nìyẹn. Pọ́mọ náà là ń rán síná. Ọmọpọ̀mọ líle ni gbogbo àwa ọmọ Yorùbá. Wọn wá fún ara wọn. Wọ́n wá mú ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa. Torí ọmọ pa máa ń pọ́n yín lé. Torí ọmọ pa fọ̀rọ̀ yín ṣeré. Torí ọmọ pé a gbà fún gbogbo ẹ̀yin bàbá wa. Wọ́n wá fẹ́ rán yín láti wá lo gbogbo ọ̀nà láti rí pé a drop Yorùbá nation.
tí bàbá Tinubu wá lò 6 years inú 50 years tí a gbọ́ pé wọ́n ṣe lọ sáìn yìí, ọmọ Yorùbá tún máa wá ṣẹrú fún 44 years. ẹ mọ̀ pé by then Fúlàní á ti di ẹ̀rìjẹ̀rì, wọ́n á ti gbilẹ̀ bí òkúta débi pé wọn ní ṣe ṣíǹdì mọ́. ẹ lọ sílẹ̀ Haúsá nísìnyí náà 99.9 àwọn tí wọ́n ń jẹ sẹ́ríkì tí wọ́n ń jẹ ẹ́mì àwọn Fúlàní ni wọ́n á wá fún wọn lóyè bí àbí number 5 inú ìlú bàbá wọn, wọ́n á di second class citizen. Second class gan lọ fà, ọmọ wa di bí àbí 10 class citizen. wọn ò ní lẹ́nu ọ̀rọ̀, wọn ì tí gbàjọba gan, ẹ̀wọ̀n tó fojú wọn rí ń bẹ̀ yẹn. ẹjọ́ tálàṣẹ ọmọ Yorùbá ẹjá tètè lọ máa rúbọ. ẹ̀yin àfáà tẹ́ ń bá wa gbàdúrà, ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ tẹra mọ́ mọ́ọ́lùdì, ẹ tẹra mọ́ Látùlì Kọ́dírì, ẹ tẹra mọ́ wáàsí fáwọn èèyàn wa, ẹ tẹra mọ́ àdúrà, ẹ fa tẹ̀sùbà. ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ bá wa gbàwẹ̀, ẹ gbàdúrà, ẹ máa bá wa bẹ Ọlọ́run lọ. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa rúbọ, ẹ máa bọ Ògún, ẹ máa bọ Èṣù, ẹ máa bọ Bàtálá, ẹ máa bọ Ayílála, ẹ máa bọ Oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí ní ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní ṣe ogbó kìíní yìí. tó bá jẹ́ pé èdì, tó bá jẹ́ pé àṣàṣì ló rán àwọn bàbá wa ní kó lè kà lójú wọn, àwa mọ̀ pé kò ṣàṣàṣì, ṣùgbọ́n ẹjẹ́ á rí bẹ́ẹ̀ torí kò nọ́mà. tí nǹkan tí ó nọ́mà báyìí tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀, àfi kéèyàn mójútó. ayé àtijọ́ ló máa ń sọ pé kìnnìkan pé ojú là ń múto. rárá o, gbogbo ara la fi ń múto nísìnyí. ọmọ Yorùbá ẹ jẹ́ á jára wa o, ẹ jẹ́ ká jára wa o. gbogbo orílẹ̀ rí fídíò yẹn o tó fi ọmọbìnrin kan, ìkànnà àwọn ìyá wa tó jọmọ Yorùbá, tí wọ́n fún wọn ní olórí pátì kan ní UK. ó tún wá jẹ́ the same time ta lọ submit petition, ó tún jẹ́ the same time táwọn Nigerian government tó ń frustrate wọ́n jẹ́ kí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà Nàìjíríà yẹn ẹ̀wọ̀n mójú wọn mọ́ra ni. àwọn ẹ̀yà kan wọn náà fẹ́ dá dúró, àwọn fẹ́ máa ṣèjọba wọn. wọ́n tún wá káwá wá bẹ́ẹ̀, ẹ wá sáré lọ bá wọn bẹ́ẹ̀, ẹ̀ ń try láti stop nǹkan tí wọ́n ń ṣe. lórí pé ẹ̀ ń complain yẹn, wọ́n tún gbé ọmọ Yorùbá kan, wọ́n tún gbóyè ńlá fún. the same thing with America. ẹ lọ wo bí àwọn ọmọ Yorùbá ṣe ń ṣe dáadáa. inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀wá ń diaspora lẹ̀ ń wo fídíò mi. ẹ wo tójú yín rí ń bẹ̀ yẹn. àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé nílùú òyìnbó tí wọ́n wà wọ́n ti make millions of dollars, but owó yẹn ò wúlò bẹ́ẹ̀ yẹn. owó yẹn kò wúlò bẹ́ẹ̀ yẹn. ó bá ní $500 billion, wàá tún sí ìyẹn tó yẹ pé lè rà kó pa ẹ jẹ nílùú òyìnbó. ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àti ìyá wa ni wọ́n ti ṣa owó gidi jọ tó jẹ́ pé wọ́n fẹ́ wá dá business sílẹ̀ Yorùbá, so that unemployment tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá á lè reduce àbí kó tán. ẹ kàn imagine gbogbo àwọn ọmọ Yorùbá tó ń ṣe dáadáa outside the country, kí gbogbo wọn wá wálé kó wá dá business sílẹ̀. ṣé rò pé ebi máa pa anybody mọ́ ni, ìyà ò ní jẹ anybody mọ́. ṣùgbọ́n ṣé wọ́n lè wá? wọn ò lè wá. mi ò bá wọn wí rárá àti rárá. ṣé ìlú tí ó sí ná, ìlú tí ó sì security, ìlú tó jẹ́ pé èèyàn kọ́ lè máa lọ kọ́ pàdánù, tí wọ́n tiẹ̀ ní sọ lórí rédíò débi tó máa sọ lórí tẹlifíṣàn, débi tí pépà máa gbé. àìmọye àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n kàn sweep ẹ̀ sábẹ́ kápẹ́ẹ̀tì ni. ok now ẹ máa wò ó ń pe ọmọbìnrin kan ní Bámiṣé tí mò ń sọ yìí, tí wọ́n pa sínú BRT ní Lagos State. mi ì tiẹ̀ tètè mọ̀ para Minnesota ń rùn, mi ì tètè mọ̀. ọmọ tí wọ́n pa yẹn àjọṣe kékeré ni.
family friend ni wá, a kì í ṣe ẹbí o, but family friend ni wá, gbogbo àjọ dàgbà ni. Wọ́n dẹ̀ mọ̀ ọmọ yẹn, wọ́n pa, wọ́n dẹ̀ silent ọ̀rọ̀ yẹn. As far as I'm concerned, nobody is saying anything about it. Èèyàn kò sọ kọ́kọ́ nípa ẹ̀ mọ́. Ọmọ yẹn ti kú sàárà ní tiẹ̀. Ṣé yẹn nìkan ni? Ṣèbẹ̀rùjọ́ mẹ́ta iná lára àwọn àbòkí tí wọ́n ń wa ọ̀kadà, tí wọ́n dẹ̀ mú máa nǹkan, tí wọ́n dẹ̀ ṣàpamọ́lẹ̀ ńlẹ̀, tí wọ́n dẹ̀ fọ́kadà gorí ẹ̀ lọ gorí ẹ̀ bọ̀. Ṣé Fúlàní ni gómìnà Lagos State ni? Ṣé Fúlàní ni commissioner of police Lagos State ni? Ẹ̀wò tó ṣẹlẹ̀ ní Badagry náà, táwọn Fúlàní tú jáde láti inú Buhari estate tó pariwo ń gbà yẹn, láti inú Buhari estate, tí mi bá ṣe mistake, tí wọ́n ya jáde, tí wọ́n dẹ̀ pa àwọn ọlọ́kadà tó pa many people, wọ́n dẹ̀ lọ scot free. Dèní àgbọ̀ kankan pa ẹ̀ mọ́. Dr. Fatai Aborodi níbo lọ bọ̀rọ̀ ẹ̀ dé báyìí? Bàbá wa Mr. Owólabí Gbénga, wọ́n mà pa máa yẹn gbé. Ṣé Fúlàní ní CP Lagos State ni? A lè blame CP, mo máa ń sọ fún yín, a lè blame CP, a lè blame IG, a lè blame Chief of Armed Staff, a lè blame Chief of Defence Staff, a lè blame Chief of Naval Staff, torí pé these people are ready to work. Àwọn Fúlàní kàbá olórí burúkú yìí, àwọn lọ́wọ́ máa fún wọn ní bàbá tírẹ́tì. Ẹ̀lò ọmọ tẹ̀mú yẹn tó bá fẹ́ jẹ́ kí ọ̀dọ̀ yín wá, tó bá fẹ́ kọ́fíìsì yẹn di ewu, in the next 5 minutes ẹ fi sílẹ̀, ẹni báyìí ló sọ̀rọ̀, goodbye. Kò tiẹ̀ ní bẹ̀bẹ̀ gan, ta ló fẹ́ kú? Àwọn àbàbá Fúlàní tẹ̀ ń rí olórí burúkú ni wọ́n kọ́kọ́ sọ má dòru. Ẹ wo Lágbájá, ẹ wo bí àwọn káwá máa wo lọ wò bọ̀, ó lè jẹ́ sọ́wọ́ àwọn Fúlàní yìí náà, kò sí tí ó possible. Ó dẹ̀ jẹ́ kí ìran Yorùbá dìde lásìkò yìí ká bèrè ikú tó pa Lágbájá. As a matter of fact, àríkà nínú tàn wípé in the history of Nigeria, original ọmọ Yorùbá kò tí jẹ́ Chief of Staff yìí. Ẹni tó wá jàjà jẹ́ nísìnyí, àbá period wo ló lò? Ọmọ Yorùbá ẹja jára wa o, ẹ jẹ́ ká jára wa. Tá a bá jára wa nísìnyí, ó ṣeé ṣe kó má sí opportunity láti dá dúró fún wa mọ́. Yes, ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ dìde báyìí lórí ẹsẹ̀ wa méjèèjì. Ṣe bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ Chief of Staff Donald Trump, ẹni tó máa jẹ́ Chief of Staff woman yẹn àti Samuel pàjọ wà báyìí ni. Eléyìí ò sọ̀rọ̀ kí má tú àṣírí wọn síta, ohun tó wà lórí newspaper everywhere ni. Àwọn kàbá yìí wọ́n wá lọ ń bá àwọn orílẹ̀-èdè oríṣiríṣi wípé kó má dá wa lóhùn, tàbá bá ràn lọ́wọ́ wá kó má dá wa lóhùn, pé opposition party là á jíṣẹ́ fún kíníkan. Ẹ̀yin bàbá wa Lágbájá máa kú máa sọ kọ́kàn. Agbára ìdẹ́ wà lọ́wọ́ ẹ̀yin bàbá wa. Lágbájá ti kú o, Chief of Armed Staff, ọmọ Yorùbá àkọ́kọ́. Bàbá tí mo rí fídíò wọn kan tí wọ́n ṣe, mo ní fídíò wọn kan lọ́wọ́ tó ń ṣe press up, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tó jẹ́ fámìlì bàbá wa Lágbájá wọ́n ń sunkún káàkiri ni. Gbogbo wa lára rí bàbá àgbàlagbà yẹn kárí wọn nínú newspaper. Táwọn bàbá yẹn kódà gan, ó dà pé wọ́n náà bàbá yẹn gan ṣe ń wá bí wọ́n ti fẹ́ gba òkú ẹ̀ ni. Kọ́rọ̀ òkú yẹn, kéèyàn ró òkú ilẹ̀ Yorùbá ló wà, kí gbogbo àwọn tó mọ̀ nípa kú ẹ̀ kí wọ́n tẹ̀lé
gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀ wà. Ẹ jáde ká ìpolówó ọjà. Tea ẹkùn tí ń wọ̀ yáàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ táìsì yájànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá bitter tea yóò gbà wọ̀ jáàjà ìṣòro ara ríro wọ́. Láàúlá bitter tea òun ni kẹ́ ẹ gbérura láti wáyé egbò láàúlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bá darí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàúlá bitter tea gbẹ̀lúra kò rí àtọ̀ ọbẹ̀. Bẹ́ẹ̀ ni láàúlá bitter tea ajẹ́bí iná ni. Ògbóló omi rúra ń tẹja, ògbólógbò egúngún nínú tàgbàtàgbà nínú aṣọ, ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìbú tẹ̀lé owó àti ègbó lóye máyégún adébábí ẹlẹ́wọ̀jú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fọmọlé agbẹ́kùnlé mọ yorùbá tó ogun àìrọ́mọ bíbí ti ẹni ogun àìdáná ló ń bá ayé rẹ̀ wọ̀ bíbú. Àwọn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jà kájà ṣiṣẹ́ bí ẹni dèdè ìdérí ogun àbúkọ ọkọ ọmọ àbúkọ aya ní ti ẹni tàbí ogun afinisẹ̀sẹ̀ níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó bá ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adébábí ẹni wẹ̀jú abọ́lórí bẹ̀rí abẹ́lẹ̀ yẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìnì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ ẹ kò sórí nọ́mbà yìí 08023940939 bàtẹ́ bá mú mi àjòdà nígbèrè bá mú mi àjòdà tilé tọ̀nà lákúndùn lókè ní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè máyégún adébábí ẹni wẹ̀jú kógun ayé ẹ̀ ló dà fíẹ́. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. Ẹ má gbàgbé studio project wa ṣì ń lọ. Ẹ̀yin tọ́lọ́run bá bùkún fún ẹ support mi ọmọ yín Masbi TV. A lot of things la ní ìtafẹ́ rà. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ lè fún wa super sticker super chat. Kódà gan ẹ lè join membership YouTube channel wa. Tẹ́ bá dẹ̀ fẹ́ support wa bóyá through financial aspect tí ó ṣe kébí ẹ fẹ́ fún wa gift bí ẹ fẹ́ Masbi òkè ló ní desktop gbowó ẹ̀ Masbi òkè ló ní kíní gbowó ẹ̀ Masbi èló ní kíní mọ̀ yìí nù oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo bẹ̀ gbogbo yín nítorí Ọlọ́run ẹ support wa. Fẹ́yìn tẹ́ bá fẹ́ support mi GT bank account mi náà ni 0214168 0214168 Oòduà àgbò àkónìgbé ọ̀dàlẹ̀ GT bank ni o Lanu Williams Olúwatósìn. Fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí ẹni ọ̀kan tẹ́ fẹ́ bá wa sọ gbé ẹ̀rọ observation kọ́nu fídíò yìí tẹ́ ò pé ẹ ká fi kún tá a fi kún tàbí tó yẹ ká yọ tá a yọ ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp nìkan ni o. Ẹ drop message ẹ pè tàbí kẹ fún wa ní text message. Oòduà àgbò àkónìgbé ọ̀dàlẹ̀